wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi. Bàbá kan bẹ́ ń bí, ọba kan bẹ́ ń bí, ọba kan bẹ tí ò sí ń bí. Wọ́n dẹ̀ jẹ́ pé àwọn ọba tó yẹ ká mọ fi tọrọ balẹ̀ Yorùbá ni wọ́n. Bàbá kan bẹ́ ń bí, ọba orílẹ̀ Kẹta. Ọba tí èèyàn máa ń sí táyé kí Yorùbá máa jẹ́ ká máa sọ̀pá ká máa mọ̀ fún alọ́ba ni. Nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n ní Bẹ̀nẹ̀, Buratai ni Buhari sáré sọ di ambassador orí àdí òní ọlọ́run adífá fún Ọ̀rúnmìlà ọjọ́ sí ìgbà tó ń sọ fún ọ̀nùmọ̀ wá ní ìṣẹ̀lẹ̀ ayé ó ní Ọ̀rúnmìlà ó ní tó bá délé ayé kí ló máa ṣe Ọ̀rúnmìlà ló máa ṣe ìṣú méjì ó ló máa ṣe ìyàwó mẹ́fà Ọ̀rúnmìlà délé ayé Ọ̀rúnmìlà bá òní ayé gbọ́ ayé bínú ayé faraya wọ́n kẹ́ ẹ̀jẹ̀ Ọ̀rúnmìlà wọ́n kọ́ sọ́dọ̀ fún àtàrí owó àtàrí ló tó fún ọdún ó ń fẹ́ dájú tó Ọ̀rúnmìlà gbogbo ọ̀tá tó bá bí mọ̀ pé odò ọdún lé ní gbogbo ọmọ ayé wa. wọ́n ti fẹ́ jọ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ ọmọ òbí sí. Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Yorùbá ò lè jábọ́ ẹ̀fọ́ sí bẹ́lẹ̀ ní oṣù tí mi ò mú tí mi ò mú pẹ́ farabalẹ̀. Ẹ jẹ́ ká máa yin àwọn ọba wa. Ẹ wo bàbá tí bàbá Kábíyèsí Ògìní yẹn mo ti mọ̀ wọ́n gbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́. Ẹ ti kún ọ̀sẹ̀ mọ̀ wọ́n. Bàbá mi Olúgbọ́n ó ní bíjọba Nàìjíríà ọba fún Sunday Igboho ní amnesty kó wá sòkú ìyá ẹ̀. Àwa ọba ilẹ̀ Yorùbá máa parapọ̀. Àfún ní amnesty kó sòkú ìyá ẹ̀. Kí ni mo ṣe tí DSS ní kọ́ lọ gbé mi wá? Mo ti wá dé ń sìn. Àti yóò wá, àti kò ní wá, ọmọ Yorùbá ni mí. Ẹjọ́, amnesty tí mo gbé wá, ẹjọ́, amnesty tí mo gbé wá lẹ̀ Yorùbá. Mo gba amnesty àṣẹ Ọlọ́run ni mo fi gbé amnesty mi wá. Ọlọ́run bá ló fún mi ní amnesty yẹn torí kó dá ẹ̀mí mi sí. Ẹni nìyẹn. ọgbọ̀n ọmọbìnrin dọ́gbọ̀n ọdún kó o tó ráyè Ọ̀rúnmìlà gbogbo ìṣẹ̀dá tàbí nínú ọkùnrin àbábí nínú obìnrin tó bá ń bínú Ìgbòho ṣá ó dọ́gbọ̀n ọdún lẹ́nìí kó tó tó rojú ráyè o. wọ́n ti kó ẹjọ́ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ líìlì ẹ̀bá ojú ọ̀nà mo múra mo mú jẹ òun làpárò ń ké ó dára gbogbo yìí táwa bá ṣe àmúra o àmújẹ o àmìjẹ. A fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà lápapọ̀ mọ̀ pé àwa Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́. Tàbá wa tí British bá so wá pọ̀ tàbá wa ní ìgbéyàwó tẹ́ ṣe fún wa àṣẹ mọ́ kí ló ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin president ẹ̀ wà bí mo kí ohun tí n bá sọ lẹ́nu mi ni kẹ́ máa kọ sínú mi. Ohun tí mi bá sọ ẹ má máa sọ pé mo sọ èmi ò support ẹni kankan mi ò dẹ̀ gbìjà anybody. Ohun tí mo ń sọ fún yín ni pé àwọn ọmọ Nàìjíríà ni abẹ́ ọmọ Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́. Tàbá dẹ̀ sọ pé àṣemọ́ nìyí. Torí pé ọmọ Yorùbá kọ́ lórí kan lọ àwọn kẹ́ni kílódé mọ búbú àjẹ tí mo bú bàbá Tinubu wáì tí mo fẹ́ bú sóò lórí kan lọ pa mí mọ́lé sóò ló ń ṣèjọba ńgbà tó wà táàkì. Ṣé ẹnu ìgbà tó ti dé yìí ó ní kí mọ̀ ṣe Yorùbá nìsan láàrin bí oṣù méje tó ti gbàjọba Nàìjíríà sóò ní mọ̀ ṣe Yorùbá nìsan mo ti ṣe Yorùbá nìsan kó tó dé adé ń kọ̀ntínú. Àwa ni a gbé Nàìjíríà lọ́wọ́ tí ẹ bá bẹ́ tabala àṣemọ́ nìyẹn tí DSS bá fẹ́ rí mi wọ́n fún lọ́ọ̀yà mi pẹ̀lú mi Ọlájẹ́ngbèsì lẹ́tà wọ́n jọ wà lọ́fíìsì ní kọ́ fún lẹ́tà kó mú mi wá màá wá bá wọn. Ohun tí wọ́n máa ṣe ni pé kọ́ mọ́ pè mí sàbùjá mi sọmọ Fúlàní wọ́n pè mí síbàdàn màá lọ wọ́n fún pẹ̀lú mi lẹ́tà kó gbé sí gbogbo ayé pé kí n wá kí pépà ó gbé kí tẹlifíṣàn ó gbé pé àwọn pè mí kọ́dẹ̀ fún pẹ̀lú mi lẹ́tà kó pè mí síbàdàn lọ́dọ̀ gọ́vùnà Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé ọ̀dájú ẹ̀ kọ́ pa mí lójú ẹ̀. ṣé àgbàmọ́lẹ̀ o bá wá tẹ̀sán àgbàmọ́lẹ̀ tọrọmọdé ò ní rìn ìkórí máa ń bì àwọn àgbà foríjì wa Jésù ẹsẹ̀ kábíyèsí ẹsẹ̀ kábíyèsí
tó bá gbà fún wọn máa kó jẹ. Ó dìde lórí àga. Ọwọ́ àdọ̀bálẹ̀ fún kábíyèsí ọba kẹta. Ẹ̀yin sì rò pé. I want to say something. What you the best song? What the best song? Ẹjọ́ mo kí gbogbo àwọn bá wa tí wọ́n wà lẹ́yìn Yorùbá lẹ́ẹ̀kan sí. Mo dẹ̀ kí àwọn mọ̀mọ́ wa, mo kí ọkùnrin, mo kóbìnrin káàkiri àgbáyé. Ọlọ́run ò jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kí ẹ̀mí yóò gùn kékeré òkú délé. Ẹ ṣe ẹkú àdúró tì mí. Ọlọ́run bá mi dúró tì mí. Ọlọ́run ò ní já yín tàn mọ́. Àtẹ̀ntó nífẹ̀ẹ́ mi, àtẹ̀ntí Ọlọ́run fọ́ọ̀sì mi, ọkọlọ́kẹ́ fọ́ọ̀sì mi lé lórí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ohun tí mò ń sọ tó bá yá yọ padà yé yín. Pé kẹ́ ẹ yá túká pẹ̀lú Fúlàní yóò yìí. Torí wípé Fúlàní ò fẹ́ràn wa. Fúlàní ò ṣe kí ni ò fẹ́ràn wa. Ẹ dì mú. Bóyá tẹ bá pa mí tán, ẹ rántí mi. Bóyá lójú ayé mi, ẹ rántí mi. Ṣùgbọ́n dé ayé sílẹ̀ ìgbà tí mo sì wà lórí ẹsẹ̀ mi tí ì tí ì kú. Mo jẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá ló gbé. Yorùbá dẹ̀ ti wà kí Nàìjíríà tó ṣe kí ni àti ń jẹ́ kóòtù òjìire. Ìgbà tí British dé wọ́n sọ wá pọ̀ lágídí. Kí ni mo sọ fún yẹn? Ó dẹ̀ ti expire. Ẹ lè dúkòkò mọ́ wa mọ́. Ohun tí mo fẹ́ kí mo wọ ẹ̀yìn kẹ́ mọ̀ ni pé ibi tí Nàìjíríà dé dúró sí gbogbo wa la mọ̀ yìí pé Nàìjíríà yẹn kò sí kankan mọ́. Àwa rọ ẹ̀yin bàbá wa tí Ọlọ́run kó náà ìjọba Nàìjíríà lọ. Ló dọ́gbọ̀n ọdún fóun tó ráyè Ọ̀rúnmìlà gbogbo ìṣẹ̀dá tàbí nínú ọkùnrin àbábí nínú obìnrin tó bá ń bínú Ìgbòho ṣá ó dọ́gbọ̀n ọdún lẹ́nìí ó ti tó rojú ráyè o. Wọ́n ti kó ẹjọ́ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ líìlì ẹ̀bá ojú ọ̀nà. Mo múra, mo mú jẹ, òun làpárò ń ké. Ó dà gbogbo yìí táwa bá ṣe àmúra o, àmújẹ o. A ní tẹ́sán. Mo mọ̀ pé àwa la ní Nàìjíríà. Táwọn bá bẹ́ àlọ́lọ́ wa ni, wọ́n dẹ̀ ti dájú pé àlọ́lọ́ wa ni. Mo wá ń rọ bàbá wa tó wà ń bẹ̀ ń sìn. Àìdá kí wọ́n ṣe because gbogbo wa ti mọ̀ pé nǹkan ti bàjẹ́. Buhari ti bá gbé ẹ̀jẹ̀. Buhari ti ṣe kí ni mo pè é. Bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ bú mi. Ẹ̀yin fúnra yín ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ẹ mọ̀ pé Buhari ló pa Nàìjíríà jẹ́. Ẹ mọ̀ pé Fúlàní àwọn náà ń pa Nàìjíríà jẹ́. Kò kí ṣe Ìgbò, kò kí ṣe Yorùbá. Fúlàní ní pa Nàìjíríà jẹ́. Mo wá rọ bàbá wa àìdá kẹsẹ̀ sọ́sọ́ọ̀lì tàbí kẹ̀kẹ́ wà kálukọ́ ọmọ lọ́nà ẹ̀ torí pé àwọn ọba wọn ṣe mọ́. President tó ti jẹ́ Nàìjíríà ń bí a ní 16 Yorùbá méjìlá wà ń bẹ bàbá Ọbásanjọ́ àti bàbá Tinubu tó wà ń bẹ Ìgbò kan Fúlàní ní 13. It's not working like that. So adé sọ pé wọ́n Nàìjíríà it's not working. So tó bá jẹ́ pé wọ́n Nàìjíríà ni wá Fúlàní ni wọ́n lọ pa bàbá ológun táwọn mọ̀ sọ pé sọ Àbújá ló dùn. So ohun tẹ́ ẹ bá fẹ́ ẹni tí ó kù ní ó èmi sì sọ́dọ̀ la pé Buhari ló plan nígbà tó gbàjọba ní 1988 bó ṣe ti bọ́dà tó fa gbọ́ ẹ̀jẹ̀ tí dọ́là lókè kí Babangida tó lè pa Babangida dìbò tẹ́pẹ̀ lábíọ́lá kò gbéjọba alẹ́ torí Fúlàní ti ní plan. Àwọn Fúlàní ni wọ́n ń ba Nàìjíríà jẹ́ Nàìjíríà ò lè wọ́ ẹ bírèkì ẹ̀ kálukọ́ ọmọ lọ́lọ́ ẹ̀ ẹ ṣe mo dúpẹ́. Olóyè. Ẹ ṣe gbogbo ilé a fi àsìkò yìí pírẹsẹ̀ntì aago yìí fún ànábì wa ìjáyà gbogbo. Ọlọ́run sọ̀rọ̀ tí Ọlọ́run mọ̀ bí ó ṣe dàbí sànábì ẹlẹ́dàá ìtọ́lọ̀ ń dáná mímí. A fi àsìkò yìí a fi pírẹsẹ̀ntì àwọn ti fún aago yìí fún ọ̀gá wa Olúwa. Àgbàmọ́lẹ̀ o, a máa wá tẹ̀sọ́ àgbàmọ́lẹ̀ torí ọmọdé ò ní rìn kórí máa ń bì àwọn àgbà foríjì wa. Jésù. Ẹsẹ̀ kábíyèsí o. Ẹsẹ̀ kábíyèsí o. Àlàyé àwọn kó ẹni tó bá gbà wọ́n máa kó jẹ. Ó dìde lórí àga. Ọwọ́ àdọ̀bálẹ̀ fún kábíyèsí ọba kẹta.
ẹ̀yin sì rò pé. Kòdákọ́lá ń jà pẹ̀lú ohun orí afẹ́fẹ́ láti escape ẹ̀mí mi lọ́dọ̀ àwọn agbénipa ni kò ní tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Kòdákọ́lá ìyá Sunday kò náà dá bákan náà. Ọlọ́run níjọba jẹ́ ẹ jẹ́ kí bàbá wa òbí ọbẹ̀ rere.